Ojú ọ̀nà Akure sí Ifẹ̀ sí ọ̀nà kìíní ni a wà yìí. Tẹ́ bá wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ńsìn, àwọn olè ẹ̀ṣẹ̀ wá rọ́ọ̀bù tán bí ńsìn ni. Àwọn Fúlàní sì ni gbogbo wọn. Wọ́n ti lé àwọn èèyàn wọgbó. Mọ́tò tẹ́ ń wò yìí, wọ́n ti gbé dírẹ́fà ẹ̀ lọ. Ṣẹ́gbó wà ńlẹ̀. Àwọn mọ́tò yìí náà sì ni wọ́n ti gbé dírẹ́fà òun náà lọ. So ẹ bá ń wò ó, ẹ̀yin tẹ́ ń wò wá láti ilé. Àwọn tó sì ń sọ̀rọ̀ wọn ní Fúlàní ni wọ́n. Ẹ jẹ́ ń bá ẹnìkan sọ̀rọ̀ ńbẹ̀. Bàbá ṣé ẹ mọ̀ báwọn kìnìún ṣe rí? Ṣé ẹ mọ̀ bọ́ ṣe rí? Mo ní wọ́n wọ cap red. Ẹni Haúsá ni wọ́n. Wọ́n wá wọ black shirt. Ẹlẹ́ Haúsá ni wọ́n. Fúlàní ni wọ́n. Ìkan wà níbí, mo fẹ́ ká fẹ́ nu ẹ̀. Ẹ̀sẹ̀ gbọ́ wọn nìkan wà níbí. Mo fẹ́ ká fẹ́ nu ẹ̀. So bí mo ṣe rí báyìí, bó ṣe sọ pé ìjọ́nà óyá lie down, óyá move like this. Lèmi ṣe gbà náà ọ̀hún yẹn lọ. Ọ̀nà òkè ni mo gbà lọ, ìkejì mi ní ti báyìí. Ni mo bi tó ibù tó sá lọ. So ẹ̀yin dẹ́ ń wò ṣe ti pé àwọn security agents ni wọ́n dúró sọ̀kan yẹn, wọ́n rí wọn mú. Àwọn Fúlàní yẹn wọ́n ti kó bí dírẹ́fà mọ́tò yìí wọ́n ti kó àwọn méjèèjì lọ́sìn. Wọ́n ní bí àwọn bí èèyàn bíi 6 sí 7 ni wọ́n kó wọ gbóǹsìn tí wọ́n sì sá lọ. So àwọn security agents lẹ́rí tí wọ́n dúró lọ́kàn yẹn tí wọ́n náà ń retí pé bẹ́ẹ̀ àwọn máa rí wọn, wọ́n rí wọn mú o. Èyí tá à ń sọ ta ní ká gba wálẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní, àwọn amúnisìn, àwọn olórí ibú Fúlàní. A ní ẹ jẹ́ ká gbara wálẹ̀ lọ́wọ́ wọn, ẹ̀yin èèyàn ẹ sọ pé rárá tá bá gbara wálẹ̀ a máa lè secure orílẹ̀ wa náà. Ṣẹ́rí ó ní mọ́tò church ni ṣẹ́tìrì wọ́n ń bọ̀ láti pátì ni. Bí ẹ bá rí ẹ máa gbọ́n ń bọ̀ láti pátì ni, wọ́n double cross wọn lójú ọ̀nà ni. Mọ́tò tó wà níwájú yẹn wọ́n ti gbé ẹni tó wà ní wọ́n ti jí dẹ́rẹ́bà gbé lọ, wọ́n ti gbé dẹ́rẹ́bà lọ tí dẹ́rẹ́bà wà. Ṣé gbogbo yín ń wò báyẹn? Ṣẹ́yìn yẹn ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí lójú ọ̀nà express yẹn ni wọ́n lè farada kíní. So òun lẹ̀ ń wò yẹn. Àpá àwọn ẹlẹ́ṣọ́ ààbò wọ́n ti wà ní kálẹ̀ láti find wọn. Ẹ̀yin ẹ wò ṣe ti pé wọ́n ń bọ̀ láti pátì ni ṣe ti rí. Tó ń bọ̀ láti pátì. Yes now. Ọ̀gá àwọn JTF náà ti wà ń bẹ̀, gbogbo àwọn security agents náà ti wà káàkiri. That's why I need to ask because of my job. So ẹ̀yin ẹ máa wo kidnapping ṣẹ́gbọ́n ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ live and direct. Ẹgbẹ́ bó ṣe ṣẹlẹ̀ ni mọ́tò ibà wọn ti gbé dírẹ́fà ẹ̀ lọ gbé báwọn. Ṣé ti rí? Wọ́n ti gbé ẹni tó ní kíní. Place number mọ́tò yẹn lélẹ̀. Ṣé ti rí? Ṣé àbábọ̀ ìṣẹ̀ṣẹ̀ pẹ̀lú àbíkú? Place number mọ́tò yẹn lélẹ̀. Ibi ìlànà àti wájà wa. Ṣé ti rí? Irú bí ìlànà àti ká wa mọ̀ sí báyìí. Ṣẹ̀tì lójú ọ̀nà Akure tẹ́ bá lọ sí ọ̀nà Ìbàdàn tẹ́ lọ sọ́nà Ifẹ̀ kẹ́ gbogbo ojú ọ̀nà yẹn kẹ́ tó dé Oòduà University kẹ́ tó lánàá ojú ọ̀nà yẹn gangan ní robbery case yìí ti ṣẹlẹ̀. Ṣẹ́yìn wò ẹ̀yin tẹ́ ń wò láti ilé. A sọ fún yẹn ní ajá ẹja pín Nàìjíríà yẹ ká pín ẹ̀ ń sọ pé rárá ká sì parapọ̀ a ní láti parapọ̀ mọ́. Ẹ jẹ́ kí gbogbo ẹ̀ lọ létòlétò ká lè ní àṣẹ láti secure ilẹ̀ wa láṣẹ láti secure ilẹ̀ wa mọ́. Àwọn kíní yẹn kàn wọlé ẹníyàwó bó ṣe wù wọ́n ni. So ẹ̀yin èèyàn wa à ń pariwo Yorùbá nation evidence kan náà tún lè ṣe rí live and direct bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó nìyẹn bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ èmi gan ní láti sọ̀kalẹ̀ nínú mọ́tò láti wá wò ó. Ìṣe pé mo fojú di kíní tán gbé dání òbọ̀ mo mọ̀ pé Fúlàní ò lè rí mi jí gbé. Ṣẹ́tìrì ibẹ̀ náà ń wò lọ yìí. Ẹ wo bí gan wọ́n lè gba bí gan sá. You can see live and direct. Please share this program. Sí àwọn ọ̀gá wa bá wà ń bẹ jẹ́ kí wọ́n bá wa tag ẹ̀.
kán bá wa kọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí kíní èmi ìráyè kọ́ mo kàn sáré go live fún sí nítorí fóònù mi ti kú mo kàn sáré power bank kan charge ẹ̀ ní so ẹ máa wò ó ní kíá tí olóyè Sunday Igboho kọjá lójú ọ̀nà yìí làwọn Fúlàní yẹn bẹ̀rẹ̀ tó máa ṣọṣẹ́ wọn ṣe dá olóyè Sunday Igboho dúró kí wọ́n double cross wọn mọ̀ pé ọkọ̀ Fúlàní eégún ọkọ̀ Fúlàní lolóyè Sunday Igboho olóyè Sunday Igboho yẹn ṣe kọjá ń bì wọ́n ṣe tara wọ́n ṣe dúró tì ó ṣe wá jẹ́ àwọn mẹ̀kúnnù ẹ̀yin mẹ̀kúnnù ẹ̀yin náà gbára yín lẹ̀ o wọn kò sẹ́ni tó máa kọ yín mọ́ kò sẹ́ni tó máa kọ yín mọ́ ẹ sọ fún olóyè Sunday Igboho pé nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń bì nìyẹn ẹ máa wò ó kẹsì máa sọ omíyalé ọ̀gá Ọláyẹmí Kóìkì gbogbo yín ẹ máa sọ fún wọn pé nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nìyẹn ẹ jẹ́ kán máa mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn so Koiki Media bring the world closer to your doorstep life ló lọ so àwọn elétò ààbò náà sì wà ń bí à ń sọ pé ẹ jẹ́ ká gbára wálẹ̀ lọ́wọ́ àwọn ìròyìn Fúlàní àwọn olórí ibú yìí ẹ jẹ́ gbára wálẹ̀ àsìkò ti tó ó nìyẹn. nínú ibi tí mo wọ̀ níbi tí mo wọ̀ àwọn ọ̀gbẹ́ mọ́tò wá sí ìlú àwọn ọ̀gbẹ́ mọ́tò wá black àwọn ni wọ́n wọ̀. live and direct kí lẹ sọ. bí Fúlàní rẹ̀ èdè Fúlàní wọ́n sọ lẹ́nu. sẹ́yìn náà ń gbọ́ báyẹn èdè Fúlàní ìtajà ń gbọ́ ọ̀hún tó ń sọ lórí ilẹ̀ Yorùbá ṣe ti gbọ́ lórí ilẹ̀ Yorùbá náà ti sọ bàbá. tó bá jẹ́ rọ́bì ni wọ́n á gbé mọ́tò wá this is David Samuel tí mo jẹ́ coordinator OIC Ọ̀ṣun state àwọn Fúlàní ni ṣùgbọ́n àdúgbò lọ́dọ̀ Ọlọ́run fáwọn èèyàn wá escape bàbá mo ní mo sọ pé káwọn èèyàn jẹ́ ká sọ ọ̀pọ̀ ká gba ilẹ̀ Yorùbá wálẹ̀ yìí wọn gbogbo wọn sọ so ni wọn ṣe mo sọ pé wọn ṣe dá odidi olóyè Sunday Igboho lọ́nà ìgbà tó kọjá ó ṣe jẹ́ mẹ̀kúnnù ẹ sọ fáwọn mẹ̀kúnnù kí lẹ́ni náà sọ fáwọn mẹ̀kúnnù. sọ fún mẹ̀kúnnù ni wípé kí gbogbo wa ká dìde ká jà fún ilẹ̀ Yorùbá ọmọdé àti àgbà ká jà ká má dúró sínú yàrá mọ́ ká má dẹ̀ sọ̀rọ̀ orí Facebook àbí orí platform mọ́ ká jáde ká mobilize ara wa gbogbo irú gbọ́ ìbá ká wá ṣàṣẹ káàkiri gbogbo inú gbọ́ yìí. ẹ jẹ́ sáré tèkì bàbá tó ń sunkún so bó ṣe rí nìyẹn. ẹ̀yin náà wò ó ṣe rí pé bàbá yìí ń sunkúnlẹ̀ ìkejì wọn ni wọ́n gbé lọ wọn láti máa pòórá mọ́lẹ̀ ìdí ùsì ìkejì wọn ni wọ́n gbé lọ ṣe ti rí aláyé ní sùúrù kẹ́ lè rí live and direct bó ṣe ṣẹlẹ̀ ní ṣe ti rí live and direct ẹ sì rí pé wọ́n wọ̀ ṣọ́ ogun kankan bàbá Ọlọ́run ti ṣeun ẹ̀ẹ́dùn wọn kan wọṣọ sójà abẹ́ anything aṣọ black shirt pẹ̀lú red cap. black shirt àti red cap wọ́n sì gbé bọ̀dá ní. ìbọn wọn kò sọ́lọ́pàá tó yẹ pé tó ní lọ́wọ́. sọ ẹ̀yin wọn á gbé mọ́tò yín yàwọ́ gbó mẹ́rin lọ. mọ́tò mi nìyí wọ́n wọnú ẹ̀ wọ́n gbé báàgì mi mo ń wò wọ́n báyìí ó ṣílẹ̀kùn ó mú báàgì yẹn bó ṣe gbé látòkè báyìí ó jù sílẹ̀ kò sí àwọn aṣọ pẹ̀lú àwọn dọ́kúmẹ̀ntì mi lójú ọ̀nà yìí àwọn tó jẹ́ Fúlàní wọ́n ní Fúlàní gbogbo wọn. wọ́n ti kó èèyàn lọ bẹ́ẹ̀ ni. wọ́n ti kó àwọn kan lọ wọ́n ti gbé dírẹ́bà mọ́tò bẹ́ẹ̀ wọ́n ti gbé dírẹ́bà ilé náà so kẹ́ lè mọ̀ pé kíní yìí ò ń ṣeré mọ́ o kì í ṣeré mọ́ o. ẹ máa rí pé kíní yìí ò kì í ṣe ṣeré mọ́ o. ṣé gbé àwọn èèyàn ṣe ń pariwo Olúwa ṣe o everything ẹ jẹ́ agbára wálẹ̀ o ẹ jẹ́ agbára wálẹ̀ kò ṣe dúró wò mọ́ ẹ̀yin èèyàn. tírélà kọlù ẹ. kò ṣe dúró wò mọ́ o live and direct bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọn náà ń gbé fún yín o. àwọn lásìkò na we first here na we come I say that 2 minutes as guy Jesus. Sir, will you mind that you for meet us? No. no, that's why I asked. That's why I asked. No, that's why I asked. I just asked. 2 minutes. As the people come, our target is that side because there's some
ẹja wọlé kalẹ̀. mo fẹ́ ṣe láìpẹ́ ẹ wọlé a bá ti kúrò mi táwọn ọlọ́pàá yẹn wà. Gbogbo irú àwọn ilé ìwà wọ́n kàn gbé mọ́tò ní ọ̀nà àwọn tó ṣe ti rí wọ́n kàn gbé mọ́tò lọ́lọ́ kiri wọ́n kàn gbé mọ́tò lọ́lọ́ kiri ìyà ń jẹ Yorùbá wọ́n pọ́n wa lójú. Tansi. Ní agbára ọlọ́gbọ́dọ̀ tó wọgbọ́ ẹ̀wọ̀n ní padà jáde. Àmín. Àmín. Ojú ọ̀nà yẹn lọ bẹ́ẹ̀ yẹn bá. Máa ń ṣe. La fi ràn yín